Hello. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ pẹ̀tọ́. Ṣé single father ni yín sà? Ẹ pè kọ́lá fún mi please. Ẹ gbé sọ̀rọ̀ sí mi báyìí. Ṣé single father ni yín sà dáde? Single father ni. Okay. Single father ni. Ìyàwó mi ó bímọ táwọn rẹ̀. Kọ́ àárín. Tẹ́lẹ̀ tẹ̀sán mi wà lálọ́wọ́. Táwọn ọmọ kẹ́lẹ̀ bọ̀. Ó ti wá lọ láti bí 7 years nísìnyí. So, wọ́n wá expect pé kí wọ́n mọ fóun lówó ibi tó ń wà pé káwọn fi lè máa lọ sí school láti máa tọ́jú àwọn ọmọ. Àwọn ọmọ ẹ̀dẹ̀ ní ọ̀jẹ̀ kí wọ́n wúlò fún mi lórí. So, ọ̀sán ẹ̀fọ́ ìjẹ́ mo ń san lówó sí nítorí owó bá ti sí lọ́wọ́ ìmúṣẹ́ yìí sí. Ètò máa tí wá ní pé kó wá kò ní fẹ́ wá. So, ìfáfẹ́ lù mí. Mo fẹ́ lù mí. Ẹni tí mo fẹ́ òun náà tó ń ti àṣemáṣe òun náà tó ti kó ti sá lọ. So, èmi nìkan wá mọ wà ní orí nìsín. Mo wá wò pé bóyá ṣéjú tó fẹ́ kẹta sí ni. Àwọn èèyàn pé ọmọ kà sí èèyàn lọ́rùn mi níkà. Tá bá di kàkà mọ̀ ká. Òun yẹn máa ń tìǹkì lọ́kàrà mi pé bóun ni mo fẹ́ ṣe. Tóun ní kí tó lọ́mọ bẹ̀ ni àbí kí n fẹ́ mi. Ẹ ṣé bàbá mi. Ṣé ẹ mọ̀ pé ìyàwó yín tó kò lé ní ọdún 7 sẹ́yìn? Ẹ̀yin lẹ mọ̀ nǹkan tó fà á tó fi kúrò nínú ilé. Ibi tẹ́ ẹ ti jẹ̀bi ẹ mọ̀, ibi ẹ ti gbé jàre ẹ mọ̀, àbí bẹ́ẹ̀ kọ́ sà? Bẹ́ẹ̀ni. Màá kàn béèrè kan. Èyí tó kọ́kọ́ lọ yẹn àti ní tẹ́ ẹ fẹ́sì kejì yẹn, èwo nu méjèèjì ló san jù nu méjèèjì? Ìwà kan náà ni bẹ́ẹ̀ lọ́wọ́ wọn. Ẹ bá fọn lówó. Táyé Kẹ́hìndé wọn lè níwà kan náà lọ́wọ́. Èwo ló san jù nu méjèèjì sà? Bàbá ìjọ máa ń jì nínú méjèèjì. Kí ni èjì yín sà? Ìdílé yẹ́fò ni wọ́n. Ìdílé yẹ́fò ni wọ́n. Kí ni èjì yín sà? 44 years. Ìyàwó àkọ́kọ́ yín ó bí ọmọ mélòó fún yín sà? Sá? Ìyàwó àkọ́kọ́ yín bí ọmọ mélòó fún yín sà? Àjọmọ mẹ́ta ni àkọ́kọ́ yẹn. Èkejì ńkọ́ sà? Kejì ẹyọ kan ló ń bí. Ìnáwó bí. Kí ni nǹkan pàtó tí àkọ́kọ́ fi kúrò nínú ilé yín sà? Lọ́dún 7 sẹ́yìn. Mo mẹ́rin ni wàhálà tó wà láàrin àti pẹ̀lú ẹ̀. Tí n bá akálìkì nínú tí n bá ṣiṣẹ́ sọ́ọ̀bù lókè o, ìtàbá ìlú òun jẹ́ o, ẹ̀rẹ̀ ìyàn máa sẹ́ni. Ó lọ fún olówó, ká mọ̀ sòlé o, kò ní wálé ọ̀dọ̀ yẹ̀ ní oṣù. Ẹ wá dídọ́ kejì tí n bá ń pè bá ìyá ní ìgbèkọ́jú ìyá náà máa gbá mi sọ̀rọ̀ àwọn àjọ mi lọ́wọ́ kí ni mo ránṣẹ́ tó kí ni a sì ti gbàgbàgbà lé lórí. Bí àwọn fàájì ẹ̀fẹ̀ bóyá kò fẹ́ ká. Ẹ mọ̀ tí màá sọ fún yín sà. Ẹ gbọ́ tèmi. Ẹ ní rárí inú ayé kan tẹ́ wá ẹ ṣàmì o. Ẹ ṣàmì. Mo lẹ́ẹ̀ni rárí inú ayé tẹ́ wá ìsà. Hello sà. Hello. Ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mo ń sọ àbẹ́ ẹ̀ gbọ́ bàbá? Ẹ̀ ń gbọ́ dáadáa. Ẹ̀ ń gbọ́ dáadáa. Mo sọ pé ẹ̀ ní rárí nínú ayé tẹ́ wá ìsà. Àmì Ọlọ́run ní ọ̀run. Ṣé rí tẹ́ ẹ bá mọ̀ pé bá fẹ́ fẹ́yàwó nínú ayé ẹ fẹ́yàwó ẹ lè rángẹ́lì o. Só ti yé yín o. Tá a bá ràn ìyàwó yín méjèèjì yẹn náà sìn àwọn náà ó sọ̀rọ̀ lè máa kún ni o. Ìtẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ tètè ṣe é. Bí àkọ́kọ́ lẹ́ gbà padà ní bí kejì lẹ́ gbà padà ní bẹ́ẹ̀ máa fẹ́ míì ní ìtẹ́ bá fẹ́ ṣe ẹ tètè ṣe fàǹfààní ara yín sà. Ṣùgbọ́n ẹ lè rángẹ́lì obìnrin bẹ́ẹ̀ náà dẹ̀ ni kò sángẹ́lì ọkùnrin sà. Àjọ ń fún mi lóra wa ni. Ẹ gbọ́ mi gbà ẹni tí ń fẹ́ ni pẹ́ẹ́lú òun tí mo fún ti kéde tẹ́ bá ti fún tó bá ìpínpọ̀ mọ́ fi tajà tó gbogbo yọ ọ̀nà gbẹ̀yìn òun fi gbẹ̀yìn tó ọba lòun wá tẹ́lẹ̀ kù tó fi lọ. Alàgbà ẹ má jẹ́ ń pẹ́ lórí ọ̀rọ̀ yín sà. Ṣé ẹ ti gbọ́? Tẹ́ bá fóbìnrin lówó tí bá ná tí ń ná jẹ tẹ́ fún lówó iṣẹ́ tó ná jẹ ẹ má wulẹ̀ fún lówó kankan mọ́. Ẹni ó lọ kọ́ṣẹ́. Ṣé ẹ ti gbọ́ sà? Ẹni ó lọ kọ́ṣẹ́ kẹ́ ra irinṣẹ́ fún bó ṣe jẹ́ nìyẹn sà.